ẹ ti bọ́ sójú ẹ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Ayékòótọ́ TV. ẹ má gbé kúrò níbẹ̀ kájọ máa bẹ́ tó bọ̀. ẹ má gbàgbé láti like, comment, share ní pàápàá jùlọ ẹ subscribe sórí Ayékòótọ́ TV. Ayékòótọ́ TV, ìkànnì tiwantiwa. Mo kẹ́yìn wa tí ẹ ń wò wá, ẹ tún káàbọ̀ sórí ètò wa fún tòní Kí la rí gbọ́. Kí la rí gbọ́ ní ètò tẹ́ ó ti máa gbọ́ òkodoro ọ̀rọ̀ àti bí nǹkan ṣe lọ. Òun náà ni ètò tá a ti mú wa fún ọ̀rọ̀. Orúkọ tèmi yí padà, Ọmọborí Owó, Ayékòótọ́ lèmi ń jẹ́. Tí àwọn kan tí wọ́n pera wọn ní onítìrí tí wọ́n ń pè ní Ọmọborí shit, Ọlọ́run gbogbo apáwátá Ọmọborí shit náà ni shit oníborí wa. Ẹ rí Yorùbá bọ̀, wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí òtún a máa bá. Yorùbá tún wà lọ wọ́n pọ̀, wọ́n ní purọ́purọ́ a máa kú sójú àrò. Ẹ wò ó, purọ́purọ́ a máa kọ́lé o, purọ́purọ́ a máa láya, purọ́purọ́ a máa lóhun gbogbo, bẹ́ẹ̀ purọ́purọ́ a sì máa ṣe rere. Ṣùgbọ́n gbogbo tí purọ́purọ́ bá fojú ayé ẹ̀ kó jọ, ọjọ́ kan báyìí náà ni ó sì pàdánù ẹ̀. Ọ̀rọ̀ mi dá lórí Ìjìnlẹ̀ Marcus. Múlẹ̀ DJ YK DJ YK múlẹ̀. Ìjìnlẹ̀ tí mú mi lẹ̀, ẹ wá gbọ́ tó tún sọ. How come tí èèyàn dẹ̀ jókòó sí comfort home ẹ̀ tádẹ̀ máa parọ́ fún àwọn ọmọ Yorùbá wípé ẹ̀yin ọmọ Yorùbá o, gbogbo fídíò tí wọ́n ṣe yẹn ẹ lọ máa bá wa download ẹ̀. Ìjọba ẹ lọ máa bá wa download ẹ̀, òun la máa lò against wọn nítorí Onítìrí Abíọ́lá. Láìpẹ́ láìjìnà àwọn ìjọba ti pàṣẹ pé gbogbo fídíò tí wọ́n ṣe kọ́ lọ gbé wálẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ìjọba pàṣẹ fún Arise TV pé fídíò tí wọ́n ṣe kí wọ́n gbé wálẹ̀? Ṣé ìjọba pàṣẹ fún Yoruba Hamzat tó lọ káàkiri àwọn ilé àwọn èèyàn tí wọ́n ti wó pé kí wọ́n gbé wálẹ̀? Ṣé ìjọba pàṣẹ fún àwọn newspaper tí wọ́n ti kọ news nípa bónítìrí ṣe fẹ́ ajáàkì Ìbàdàn, wọ́n ní kan gbé wálẹ̀? Ṣé ìjọba pàṣẹ fún Channel TV? Ṣé ìjọba pàṣẹ fún AIT? Ìjọba pàṣẹ fún TVC TV? Ṣé ìjọba wá pàṣẹ fún àwa tá a jẹ́ Yorùbá World Media tá à ń ṣe tòótọ́ tá a tẹ̀lé olóyè Sunday Igboho Akéjọ pé gbogbo fídíò tá a ti ṣe fáwọn Onítìrí ó ká lọ gbé wálẹ̀? Oh boy, why? Ìjìnlẹ̀, stop ṣe bẹ́ẹ̀, stop ṣe bẹ́ẹ̀, stop ṣe bẹ́ẹ̀. Ẹ̀tàn yìí lẹ fi tan gbogbo àwọn ọmọ yìí, ẹ̀tàn yìí lẹ bẹ́ẹ̀ gbọ́n tí gẹ̀yẹn sọ, ó ní wọ́n tan àwọn ni. Àbáyẹn náà sọ wọ́n fáwọn níwèé, wọ́n náà ti sign ní UN. The same boy kan náà sọ pé wọ́n ní káwọn ọmọ sá, pé wọ́n ń wo àwọn láti Amẹ́ríkà. Why are you still lying to these people? Kí ló dé Ìjìnlẹ̀? Kí ló dé? Kí ló fẹ́ gbà nú ẹ̀? You are doing a great job, fine, for those that will believe in them. Ó ń ṣe dáadáa pẹ̀lú nobody dispute that, but do it in a right way. Don't put people into a danger. Kí ló dé Ìjìnlẹ̀? Kí ló dé tó sọ̀rọ̀ dòótọ́? Kí ló dé olọ́rọ̀ Ìjìnlẹ̀? O níwà Ìjìnlẹ̀, o wọṣọ Ìjìnlẹ̀, o nínú Ìjìnlẹ̀. Kí ló dé tí ẹ̀dẹ̀ ń dẹ́ ẹ̀mí àwọn èèyàn légbodò, tí ẹ̀dẹ̀ ń ní àwọn èèyàn tó dẹ̀ ń parọ́, ó dẹ̀ múlẹ̀ without even feel remorse? Ẹ̀rù dẹ̀ bá ẹ pé irọ́ tí mo ń pa yìí, irọ́ mọ̀lélẹ́ yìí, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ, inú ẹ̀dẹ̀ ń dùn. Èèyàn wẹ́n mẹ́jẹ̀ ń làágùn jìnnà, torí pé tí n bá làágùn jìnnà ni omi wọn sùn lára. Ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí ká wo ohun tí Ìjìnlẹ̀ tó ti ń plan fún ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń tẹ̀lé wọn, ẹ̀yin tẹ́ gbàgbọ́ nú wọn ní o, ẹ̀yin tẹ́ gbàgbọ́ nú wọn tẹ́ pé dẹ̀ mọ̀ pé láti àná àbí tó di sọ́yìn àwọn kan ti lọ́n download fídíò, ẹ wá download fídíò, ẹ download títí fóònù yín á dẹ̀ wá kún. At the end of the day, nothing will happen. Nothing. Because gbogbo ohun tí wọ́n ń sọ yẹn, DJ YK, múlẹ̀. Ìjìnlẹ̀ Marcus, yá, ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Àwọn bloggers pátápátá tó ti ṣe program látìgbà tí Adelé àti jáde, àti gbogbo àwọn media houses pátápátá, gbogbo àwọn articles tán kọ, ẹjọ́ yìí tẹ́ ẹ bá lè download nínú ẹ̀, ẹ bá wa screenshot ẹ̀, because Nigerian government ti sọ fún wọn pé kán lọ put gbogbo ẹ̀ down pátápátá, pé torí a lè lo as evidence against wọn, because nǹkan kan ṣẹlẹ̀ lábẹ́lẹ̀, nǹkan dẹ̀ fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́. Ẹjọ́ torí Ọlọ́run ẹ bá wa download ẹ̀ pátápátá, because a ṣì máa béèrè fún. Ẹjọ́ abẹ̀yìn ni
gbogbo àwọn media houses yẹn bí àwọn television station ni o radio station ni o Hamzat ni o gbogbo wọn pátá gbogbo nǹkan tó ṣe ẹjọ́ torí Ọlọ́run tó ń sọ against òmìnira Yorùbá ẹjọ́ abẹ̀yìn ni ẹ bá wa download ẹ̀ nísinsìnyí because wọ́n ti fún wọn ní ọ̀dà pé kán lọ put gbogbo ẹ̀ down pé because it's an evidence against them ẹjọ́ abẹ̀yìn ẹjọ́ information yẹn ṣẹ̀ṣẹ̀ dé ọ̀dọ̀ wa ni ẹjọ́ ẹ bá wa sọ fáwọn èèyàn wa tó wà tí ò sí lórí ètò ńsìn gbogbo àwọn programs wọ́n ti ṣe kí lórúkọ olórí burúkú àgbàyà òṣì tó pera ní Ẹ̀kọ́lá Olóòtú Hamzat gbogbo àwọn media houses yẹn àtàwọn television stations pẹ̀lú radio station pátá gbogbo evidence tẹ ní tí wọ́n ṣe tí wọ́n fi sọ̀rọ̀ àtàwọn bloggers tó wà lórí YouTube pátápátá ìjọ torí Ọlọ́run bó jẹ́ yọkan lẹ lè download ẹ má send anything sí wa o ẹ download ẹ keep ẹ jọ a máa need ẹ in the nearest a bá ń sọ̀rọ̀ nearest ó lè jọ́la ó lè jọ́túnla in the nearest future wọ́n ti ní kán lọ pull it down tó ń bá pull it down ẹ ní lè get ẹ mọ́ as evidence against them because iná kan bọ̀ wá jó very 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 soon very shortly ẹ jọ àtúntò sọ ẹ jọ gbogbo program sí àwọn media houses yẹn ṣe pátá àti radio station ni o àti television station ni o àti newspaper ni o irú àwọn newspaper yẹn sì àwọn ọ̀pẹ́ lè download ẹ screenshot ẹ jọ ẹ bá wa keep ẹ sí ọwọ́ yín tó bá tó àsìkò tá a bá fẹ́ lù ú ẹ jọ ìnáwó ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣe láti last weekend gbogbo ẹ̀ pátápátá is an evidence against them they all work in our favour àwọn kan lè máa wo pé it works against us no all work in our favour ni ẹ jọ ẹ bá wa download ẹ download ẹ tẹ bá lè screenshot ẹ gbogbo wọn pátá Yorùbá ronú Yorùbá má ronú Yorùbá lọ sùn Yorùbá má sùn gbogbo wọn pátá ẹ jọ èyí tó bá jẹ́ ọ̀kan lẹ lè download ẹ keep ẹ sọ́wọ́ ara yín tá a bá tẹ̀ lè rí gbogbo at least àwọn ilé tó jẹ́ tó ṣe pàtàkì tó jáde ní especially ní ọjọ́ Sunday àti ọjọ́ Saturday ọjọ́ Sunday ọjọ́ Monday ẹ jọ ẹ bá wa download ẹ pátápátá ànídẹ tó bá jẹ́ ti radio station ni tẹ́yìn tí tó bá jẹ́ pé ẹ lè download ẹ bá wa ṣe nǹkan kan in fact download ẹ ló máa fast jù because ẹ máa rí massive pulling down tó bá jẹ́ pé ẹ lè download ẹ kẹ́ wá record ẹ sí audio visual ló máa dá but àwọn radio yẹn àwọn ilé tẹ́ ti download tẹ́ ti record àwọn kan wà tán record tán ti send sí wa àti keep àwọn yẹn so ẹjọ torí Ọlọ́run ó wà very very vital very important ẹjọ àwọn ọmọ mi wa náà wọ́n dẹ̀ tún máa tẹ̀yìn mọ́ wa létí every 5 minutes. ṣẹ́gbọ́n tí Jílẹ̀ sọ can you imagine kéèyàn dẹ̀ feel comfortable láti pa irọ́ kó dẹ̀ parọ́ kójú ẹ̀ dẹ̀ dá wípé nǹkan báyìí ẹ wọ́ ẹ̀yin yẹn wá o ẹ lọ́ máa bá download fídíò yẹn o kí wọ́n tó gbé wálẹ̀ ta ló pàṣẹ bí wọ́n gbé fídíò wálẹ̀ ṣé Joe Biden ló pàṣẹ ni Ìjìnlẹ̀ ṣé Joe Biden ló pàṣẹ wípé kí wọ́n sọ fún Tinubu o bí àwọn fẹ́ wage war against Tinubu over Onítìrí orí bọ́ ẹ̀ ti gbalẹ̀ ó ti jẹ́ kí ó ti jẹ́ kí n sọ kí ó rọ̀ ọ́ bí kò bọ́ orí bọ́ ẹ̀ ti gbalẹ̀ ó ti gbalẹ̀ gan Ìjìnlẹ̀ brother mi you are too much. You are really too much. You know how to manipulate people's brain. Ọmọ aláyé ni ẹ o. You are really good gan. Ìwọ good gan láti báyé yẹn jẹ. Ìwọ good láti kó àwọn ọmọ kan tí ìyá wọn bí. Ó fẹ́ kó wọn sínú wàhálà. Àbí kí n bọ́ ìmú pure water ni. No, Nàìjíríà la wà. Nàìjíríà kọ́. Màá fẹ́ mu. Ìjìnlẹ̀ Marcus kí ló dé tó ń deceive àwọn èèyàn? Why are you deceiving people? Èèyàn wa òpònú èèyàn ló tún máa gbọ́ eléyìí ló máa tẹ̀lé wọn. Òpònú èèyàn ni yóò tún gbọ́ eléyìí yóò sọ pé I want to download definitely fóònù mi máa padà crash ní at the end of the day because you will download tire. You will say you will download tire. Kò dìgbà tá a bá parọ́ fún ara wa káyé ká tí kí Yorùbá nation tó dúró.
now láti jọ́ tọ̀rọ̀ yìí tí ń ṣẹlẹ̀ sí tí wọ́n ti kó àwọn yìí ìjìnlẹ̀ tún parọ́ pé ẹni nígbà tá lọ sọ́dọ̀ wọn o àwọn ọmọ yìí o wọ́n jẹ turkey ni o kódà inú hòtẹ́ẹ̀lì wọn kó wọn sí níbi tí ìjọba ti ní kí wọ́n lọ remind wọn for 4 months. Ìjọba ní kí wọ́n lọ remind wọn sí prison for 4 months before tán máa kàn tí ẹ̀ gbọ́ first hearing. And then you come on social media láti sọ wípé àwọn ọmọ ìyá ti lọ wò wọ́n o wọ́n jẹ chicken ni o inú ìgbádùn ni wọ́n wà o. Where is the video? Stop ṣe bẹ́ẹ̀, stop lying, stop deceiving people. Stop. Because tó bá continue tó ń ṣe léyìí dájúdájú ó ń fi ẹ̀mí ara ẹ̀ gan sínú danger ni because àwọn èèyàn wọ́n padà máa gbé ṣépè ni. Plasma tó ń kún lónìí níjọ́ tí àwọn èèyàn níjọ́ tí wọ́n bá padà realize dáadáa wípé no, this guy is really deceiving us. They will wọ́n ṣe lóko lórí platform yẹn. Ẹ ṣe program yín on a diplomatic way pé bá ibi tá a ṣì wà lélẹ́yà àti ìlọ́bì kankan o àkú omi kankan onítìrí òṣè kankan. Why is it canvas àwọn èèyàn? Àwa tá a ní fọ̀tálẹ̀ kan náà jù náà pé a ti ṣe grassroots láì mọye ìgbà. Sọ pé ìjọba sọ pé àwọn fẹ́ ìjọba wo ló sọ wípé kán lọ gbé fídíò wálẹ̀ ìjìnlẹ̀. Ta náà fẹ́ bẹ̀rù? Ṣé Joe Biden ni wọ́n bẹ̀rù ni àbí ti France àbí èwo ń bẹ̀ àbí èwo náà ń bẹ̀rù? Because wọ́n pa àwọn ẹ̀sà àtìgẹ́ wọn gbé fídíò ẹ̀ wálẹ̀. They kill our innocent EndSARS. They did not even bring the video down. The video is circulated around the social media. So, ele tẹ́yin wá ṣe tẹ́ lọ commit suicide, tẹ́ lọ commit atrocity, tẹ́ lọ commit criminal offense. Ló wá ní kí wọ́n pé wọ́n ní káwọn ìjọba tí ní káwọn máa gbé wálẹ̀. Who does that? Kí ló dé tó ń parọ́ tí náà dẹ̀ ń dùn? Yorùbá nation kì í ṣe ń ta gbọ́dọ̀ parọ́ gbà. Yorùbá nation a gbọ́dọ̀ máa rántí pé àwa tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan la fẹ́ kó sínú ewu. A gbọ́dọ̀ máa rántí pé àwa tá à ń sọ̀rọ̀ yìí àwọn kan ni wọ́n fẹ́ ránṣẹ́. It is not you that will be on the battlefield. Then we don't need to lie to them. Let them understand exactly what is happening so that wọ́n bá dé battlefield wọ́n á lè mọ̀ bí wọ́n á ṣe defend ara wọn. Tó bá jẹ́ pé ẹ bá ṣòótọ́rọ̀ fún àwọn ọmọ tó lọ sí Ìbàdàn yẹn ni they will know how to defend themselves. Wọ́n á ti sá tipẹ́tipẹ́ tí wọ́n ní rí wọn mú. But torí pé ẹ sọ fún wọn pé kí wọ́n má sá pé wọ́n ń wò wọ́n láti Amẹ́ríkà pé CCTV camera wò wọ́n pé màmá yín Adélé ń bọ̀ tẹ́ẹ̀dẹ̀ wá tí wọ́n dúró tí ìró bọ́dẹ̀ ń dún ní kanlá títí fi wá arrest wọn. The same thing àwọn tí wọ́n ya nílé tẹ́ lọ kẹ́rù sí you deceive these people. You deceive them then their labour tí wọ́n ti labour fún for the past so many years. Ohun gbà tẹ́lómi ti ralẹ̀. Ilẹ̀ tẹ́lómi ti ralẹ̀ tó ti kọ́lé yẹn. Then because of your stupidity, because of your manipulation, ẹ dẹ̀ destroy life àwọn ẹlẹ́ni. Ẹ jẹ́ kí wọ́n wó ilé wọn, ilé tí àwọn ẹbí wọn tí wọ́n rò pé àwọn afílẹ̀ fọ́mọ. Ìjọba dẹ̀ gbà lọ́wọ́ wọn. Ṣé ìjọba tó gba ilẹ̀ ìjọba padà tà náà ni náà? Kí wá lèrè wọn nínú Yorùbá nation tí wọ́n ń ṣe fún yín? Kí wá lèrè wọn nínú òmìnira 2022? Wọ́n náwó, wọ́n nára, wọ́n tún pàdánù dúkìá. Wọ́n tún ṣe kí ni o? Wọ́n tún pàdánù dúkìá wọn pẹ̀lú owó àti ìnára tí wọ́n ná. Ẹ jẹ́ ká stop ṣe bẹ́ẹ̀. Let us stop deceiving the people. We a ní program tó dá lọ́wọ́, a ní jẹ́ new reason láti kúrò lóde Nàìjíríà without deceiving people. Àwọn tá a dẹ̀ fẹ́ bá jà ní government, not individual governors. Àwọn tá a fẹ́ bá fa wàhálà, àwọn ní Nigerian government. Abuja ló yẹ kẹ́ ẹ lọ. Abuja ló yẹ kẹ́ ẹ lọ kẹ́ ẹ ti lọ dàrú kì í ṣe ní state. Kò sí ti state ní pẹ̀lú yín because tí Abuja bá ti yọ̀dá pé ẹ̀yin Yorùbá nation ẹ máa lọ definitely the state nothing. We have our own state. At that particular time, a máa ní nation tiwa, a máa ní constitution tiwa, gbogbo nǹkan pápátá ló máa yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn tó wà ń bẹ́ẹ̀ sìn wọ́n á kó gbá wọlé, wọ́n á kúrò ń bẹ̀. But kí ló dé tẹ́ wá mú òkòtò irọ́ tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní pa irọ́ tá ń pa yìí ohun gẹ́gẹ́ ní ìṣòro tó jẹ́ pé mo wò pé why téèyàn ṣe máa sọ orúkọ ẹ̀ ní Ìjìnlẹ̀ Marcus àbí Ìjìnlẹ̀ Marcus kan náà ní jẹ́ ni Ìjìnlẹ̀ Marcus àbí kí ló ti ń jẹ́ irọ́ kì í ṣe Ìjìnlẹ̀ Marcus irọ́ Marcus irọ́ Marcus wọ́n náà wo fídíò tí mo tán wò tán sìn wo bó ṣe serious. Look at how you serious as if
ohun tó ń sọ yìí lóòótọ́ it is genuine information that you are passing out there. But you know within you that this is not a genuine and reliable information. This is what we call a false information, to deceive people, to manipulate people. Ìjìnlẹ̀, ẹ stop ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká manipulate àwọn èèyàn mọ́. Ẹ má jẹ́ ká fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò mọ́. Ẹ má jẹ́ ká rán àwọn ọmọ yìí, ẹ má jẹ́ ká rán wọn síbi táwa gangan ò lè rán àwọn ọmọ wa mọ́. Níbi tí wọ́n gangan ò lè gbàdúrà kọ́ ọmọ tó bí kó wà. Why are you sending these people there? Wá gbọ́ o. Wá gbọ́. Ogun ló máa ń sin ní mú o. Èpè ò kì í sin níjà. Ìjìnlẹ̀ Marcus, I think this is time tèmi náà wá fún ọ bẹ́ẹ̀ ṣe fún èmi náà ní nǹkan bí ọdún méjì sẹ́yìn tí wọ́n ń gbé mi ṣépè lórí platform ẹ̀. Ibi èmi náà ti wá, èmi máa bọ́ta gbé ọ ṣépè ni. Ibi tí mo sì máa gbé ọ ṣèrè. Tó o bá tún ti parọ́ fún àwọn ọmọ Yorùbá, ọ̀dọ́ Yorùbá, tó o bá tún ti parọ́ fún wọn, tó o deceive fún wọn, tó o dẹ̀ dúró lórí ẹ̀ tó o yí padà, ibikíbi tí àwọn ọmọ yẹn bá ti bára wọn nígbésí ayé wọn, Ọlọ́run á jẹ́ kí irú ẹ̀ kó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ tó o bá bí pátápátá. Àdúrà tí mo ṣe yìí, mo fẹ́ kó o sàmì. Pé àwọn ọmọ tó o bá tàn níbi tí wọ́n bá ti bára wọn pẹ̀lú ẹ̀tàn tó tàn wọ́n, tó ń rò pé ó ń ṣe dáadáa níbi tí wọ́n bá ti bára wọn, gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí wọn nígbésí ayé wọn, irú ẹ̀ ni ó padà ṣẹlẹ̀ sí gbogbo ọmọ tó o bá bí pátá. Torí pé o ò fẹ́ kí àwọn òbí tó bí wọn, o ò fẹ́ kí wọ́n jèrè wọn, ìwọ náà wá dó o fẹ́ jèrè ọmọ tiẹ̀. Kò ṣeéṣe náà. Kémi wá máa parọ́ ǹsìn fáwọn ọmọ, fáwọn èèyàn, kí n wá tì wọ́n sí gẹ̀kùn, káburú wá ṣẹlẹ̀ sí wọn, kí ìyá wọn má jèrè wọn, kí lóògùn máa ṣẹlẹ̀ sí èmi náà. Torí ẹ̀ ni mo ti máa pẹ́ ẹ jẹ́ ká jọ ṣe Yorùbá nation yìí lọ́nà tó tó, àti ìwọ tó bá pé ò bá nágbára. Èmi ò sọ ẹ̀yin ọmọ ìtẹ́ fẹ́ lọ jogún o, ṣe nágbára ṣe lè jà á, fún àwọn ẹ ti declare. But ẹ mọ̀ kéèyàn parọ́ fún àwọn èèyàn, kẹ́ ẹ mọ̀ declare the certainty ntẹ́ ń ṣe, kẹ́ ẹ mọ̀ declare fún wọn, kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní parọ́ fún wọn, kó wá rò pé òun nìkan ní ọ̀nà àbáyọ tó ẹ fi lè escape through. Ta ló ń bá yín ṣe competition nínú pé ẹ gba Yorùbá nation? Ta ló ń bá yín ṣe competition nínú pé ẹ fẹ́ gba Yorùbá nation? Kò sí ẹgbẹ́ kankan tó ń bá yín ṣe competition. Because a mọ̀ pé tá a bá gbà á, gbogbo alájọ máa padà gbé bẹ́ẹ̀. Àwa ò lè gbà á sìn ká ní pé Ìjìnlẹ̀ ó yá dúró sí mo gbọ́dọ̀ wá. No, it is not possible. Ọ̀ká tó pé onítìrí owó ò gbọ́dọ̀ wá. It is not possible. Ẹ̀yin náà dẹ̀ lè gbà á sìn ká sọ pé ọmọ borí owó ò gbọ́dọ̀ wá. Tó bẹ́ẹ̀ wọn bí aláya yín dá. Wọn àti ìbí mẹ́tàlá yín, wọn àti ìbí dá. Kódà màá tún gbé àpò tó bá ṣe fún mi gan, màá tún gbé àpótí ìbò pé mo fẹ́ dìbò, mo fẹ́ jẹ president, or mo fẹ́ jẹ governor. Màá tún gbé àpótí ìbò. Kì bá jẹ́ pé yín lè gbà. So ẹ jẹ́ ká fi òótọ́, ẹ jẹ́ ká fi ṣe ní tá à ń sọ fún wa. We don't need to lie to people anymore. Àmọ́ tí mo sọ yìí, àwọn kan yé létí kúkún o, àwọn kan ya ọmọ àlè tí wọ́n à ní gbọ́n tí mo sọ yìí o, tí wọ́n á kà sí ọ̀rọ̀ kan tí ò wúlò, tí yín ni mò ń sọ fún yín. Torí pé tó bá délẹ̀ tán, ẹ̀yin nìkan òun náà ni ó kù. Yorùbá lápọ̀dọ̀ la máa sọ fún ọmọlúwàbí. Wọ́n ní tó bá dénú ẹ̀, wọ́n ní yóò dòdìdì. Tó bá wù yín kẹ́ ẹ gbọ́, tó bá wù yín kẹ́ ẹ má gbọ́, tara àlọ́ là ń lọ fún. Tiyín ni mò ń ṣe. Èwo ló kàn mí? Tí ẹ bá jẹ́ kí àwọn òmìnira 2022, ẹ bá jẹ́ kí wọ́n tàn yín, tán wá tàn yín, tán tún gbómi míì kaná fún yín pé kẹ́ lọ ru àmàlà, kẹ́ ru ẹ̀bà sí, tẹ́yìn náà wá yọ síbi tẹ́ lọ bẹ̀. Tán bá tún mú ẹ̀yin náà máa bá wọn gun gàrà last ni. Ẹ̀yin náà jẹ breakfast, ẹ jẹ. Àwọn ẹbí yín ló máa sọ́fà ẹ, kì í ṣe mí, because màá sọ pé mo sọ fún yín ẹ gbọ́. Yorùbá sì ní a kì í sọ pé kí ọmọdé ó má lo òkè láńgbòdo. Tí irú ọmọ bẹ́ẹ̀ tó bá ti lè dá inú igbó gbé. Ṣé rí another plan táwọn onítìrí tó ń plan sìn, any Yorùbá youth tó bá tún fall sí inú ẹ̀, you are on your own. You are on your own. Sunday Igboho ti jáde, òun ò lọ́wọ́ sí tó ní tìrí ń ṣe, because she is doing his own on a different path entirely to destroy this movement, and the government is behind it. The same thing, Abakintoye náà ti sọ bẹ́ẹ̀, kí wá ló tún kù? Ẹ máa tẹ̀lé Dúpẹ́ Onítìrí, ẹ tẹ̀lé Ìjìnlẹ̀,
pẹ̀lú àwọn òkòtòrọ́ tí wọ́n ń pa fún yín ṣùgbọ́n ẹ rántí kinní kan wípé tí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí òun náà ni òtítọ́ yóò bá o. Olódùmarè kò ní jẹ́ ká sìnrìn o. Olódùmarè kò ní jẹ́ ká rí ẹni tí ó parọ́ tàn wá tí ó sì tàn wá sẹ́nu ìjà ẹkùn. Mo ń fàsìkò sọ fún yín lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wo ètò yìí pé ẹ dẹ̀yìn lẹ́yìn onítìrí. She has nothing to offer Yorùbá movement. Àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dòdìdì. Àbọ̀ mi rèé o. Ẹ wò ó títí dọjọ́ míì tèmi àti yín táàtún máa pàdé Mọ́bọ́rẹ́wó náà lèmi ń jẹ́. Ẹ wò ó ẹja bá wọn fi nǹkan panu. Torí náà èmi ṣetán bó ti wílé tí mo fẹ́ wí náà torí pé Olódùmarè nìkan lọ́ba tí sọ tí tuntun sọ. Ohun tá a dẹ̀ wí yìí Ọlọ́run Olódùmarè á jẹ́ kẹ́ ẹ lè gbọ́ á sì jẹ́ kẹ́ ẹ lè gbà. Ire o ó dàbọ̀ náà ayọ̀ àtàlàfíà lèmi àti yín láti jọ mọ́ pàdé. Ẹ rántí tí mo sọ yìí wípé àbọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ a máa dòdìdì. Ẹ má tẹ̀lé ohun tí ìjìnlẹ̀ ohun tó sọ yìí o. Ìjọba Nàìjíríà ò pàṣẹ pé kí ẹnikẹ́ni kó lọ gbé fídíò wálẹ̀ o. Ìjọba Nàìjíríà wọn ò pa àṣẹ pé kí ẹnikẹ́ni kó lọ gbé fídíò tí wọ́n ṣe fún onítìrí àti ìjìnlẹ̀ wálẹ̀ o. Ibi tí wọ́n bá ti sọ pépà tó bá gbé ẹni kí wọ́n pòfáìdì ẹ̀. Pépà tó bá gbé ibi tí wọ́n bá ti sọ ẹni kí wọ́n pòfáìdì ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká sìnrìn o. Àwọn ọmọ wa ò ní sìnrìn o. Yorùbá nation la fẹ́ gbà. A sì fẹ́ gbà fún ìran Yorùbá ni. A fẹ́ gbà fún àwọn òkú o tàbí àwọn tí wọ́n ń bẹ ní prison o. A fẹ́ gbà fún ọmọ Yorùbá. Olódùmarè yóò sì tì wá lẹ́yìn yóò sì fún wa ṣe o. Ire o.